أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ àlékún kẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad. Ìkẹ́ náà Ọlọ́run bá ní fi kárí gbogbo àwọn ará ilé rẹ̀ tí wọ́n gbàgbọ́, gbogbo àwọn sàhábà dákúnṣà ìbánikẹ́ wọn, gbogbo àwọn olùtọ̀lànà wọn tí ó fi dijọ́ gbéǹde alqiyama dákúnṣà ìbánipa wọn pọ̀ kẹ́. Ẹ̀yin olùgbọ́ wa nílé lóko, à ń fi àsìkò yìí kí wa ní kíkí ọlá kíkí àlàáfíà yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí tún ní ètò yín, ètò wa Nabiyyu Rahma, èyí tí máa wá sí orí agbègbè ní dédé àkókò yìí, èyí tí a tún máa gbéyẹ̀wò ní òní. Òun náà ni ìkan nínú àwọn agbègbè tó pé tí a bá wò Ànábì wa Muhammad fi jẹ́ aláàánú. Òun náà ni rahmatuhu bi ashabi, jíjẹ́ aláàánú fún àwọn sàhábà rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ aláàánú fún àwọn sàábé, léyìn tó já sí pé yóò máa jẹ́ àwòkọ́ṣe fún wa, fún gbogbo ẹni tó bá wà nípò ọ̀gá, ó wà nípò adarí, tí ọ̀nà ọ̀bọ̀bà àdékè ọlá kó àwọn kan sí ní abẹ́ pé kí ó máa jọ́gá fún, kó máa darí wọn. Ó gbọ́dọ̀ máa wo ànábì kọ́ sí kó máa jẹ́ aláàánú fún àwọn tí ń darí, kó máa jẹ́ aláàánú fún àwọn tó jọ́gá fún. Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ aláàánú fún àwọn sàhábà rẹ̀ ní àwọn agbègbè tó pọ̀. Alákọ̀ọ́kọ́ ni pé ànábì jẹ́ ẹni tó yẹ pé máa ṣe ar-rifqu bihim wa linul janibi ma'ahum. Ànábì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn sàábé rẹ̀, ní sì máa rọ̀ lẹ́gbẹ̀ẹ́ fún wa, nínú pé má lè súnmọ́. Ọ̀gá mi lónìí, àwọn ọmọlẹ́yìn rẹ̀ mo lè súnmọ́ mọ́. Ó ti di ẹkùn tó jẹ́ pé àwọn tí ń darí mo lè súntọ̀. Ṣùgbọ́n Ànábì wa Muhammad rí bẹ́ẹ̀, ó jẹ́ tó yẹ pé máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn sàhábà. Tabawuna al-Qur'an, suratu Ali Imran, aya 159. Ọlọ́run ní fabima rahmatin minallahi ni'ta lahum. Pẹ̀lú dẹkùn àánú látọ̀dọ̀ Ọlọ́run sí ọ ní ẹni tó yẹ pé ó lè rọ̀ fún àwọn sàábì rẹ̀. Nínú ẹ̀pẹ́ ọ̀nà ọba rọ ànábì wa Muhammad ọ̀rọ̀ fún àwọn sàhábà. Ló jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam yu'amilu ashabahu birrifq. Ànábì máa bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, kì í bá wọn lò pẹ̀lú agídí, kì í bá wọn lò pẹ̀lú ilé kókó. Ló jẹ́ pé tó bá fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́, yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ á wo nǹkan kan tó ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad. Tánábì wà nù mọ́sálásí pẹ̀lú àwọn sàhábà, tí lárúbáwò oko kan wọlé. Lárúbáwò oko yìí kò ṣe méní ṣe méjì, nígbà pàrọ̀ oko ni òun rò pé kò síbi tá a lè tọ̀ sí, ó bá bọ́ sí ẹ̀gbẹ́ kan mọ́sálásí, ó bá ń tọ̀ bẹ́ẹ̀. Àwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n bá pariwo mọ́. Ariwo tí wọ́n pa mọ́ yìí, ìtọ̀dá máa ń dì, wọ́n fẹ́ máa lù pé sóòrí náà ni. Ànábì ní ẹ fílẹ̀, da'uhu, ẹ fílẹ̀ jọ parí ìtọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam. Ó wá parí ìtọ̀ rẹ̀ tán, Ànábì ní ẹ lọ dámilé lórí kẹ́ fi ṣe ìmọ́tótó rẹ̀. Ọwọ́n tí Ànábì ṣe fún yìí, àrípa Ànábì ṣàánú rẹ̀. Ànábì wá pé ó rí mọ́sálásí, mọ́ ọ̀kọ́ọ̀lẹ̀ láti máa ṣẹ̀gbìn bẹ́ẹ̀, má kọ́ láti jẹ́ pé ká máa ṣèrántí Ọlọ́run, ká sì máa ṣe ìbádà ń bẹ̀. Irun lárúbáwò kò ìwà dùn látàrí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tánàbí fi bá lò àti bó ṣe kọ́ lẹ́kọ̀ọ́. Ó wá ní Allahumma arham Muhammadan, ìwọ Ọlọ́run kí ànábì kò sì kí òun náà, ṣùgbọ́n àwọn wọ̀nyí má kẹ́ wọn. Ànábì ní orí kí Ọlọ́run ìtọ́pọ̀ ni. Kí la fẹ́ fàyọ́ ńbẹ̀ ni pé Rasulullah sallallahu alaihi wasallam ó jẹ́ ẹni tó jẹ́ pé ìmá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn sàhábà láti kọ́ wọn lẹ́kọ̀ọ́, láti pè wọ́n sákìísí. Bákan náà eléyìí jẹ́ àánú látọ̀dọ̀ ànábì sí àwọn sàhábà. Bákan náà
inú àánú rẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábé ó ní pé tí ànábì bá ń kírun lọ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí imam aṣíwájú ìjọ tó bá ń kírun lọ tó wá gbọ́ ẹkún ọmọ kékeré ní ẹ̀yìn rẹ̀ nínú àwọn tí ń kírun tí wọ́n jẹ́ màmúmùn tí wọ́n jóbi tí wọ́n máa gbọ́ ọmọ wá sí mọ́sálásí tó bá gbẹ́kún ọmọ ànábì ó wá ṣe ìrun ní fúfúyẹ́ yóò ṣe ìrun fúfúyẹ́ torí pé kò ní fẹ́ kó nira bá ìyá ọmọ Yorùbá sọ yìí pé obìnrin ìgbọ́kún ọmọ rẹ̀ kọ́mọ́ta ti wèrè kò sí bí ọmọ ó ṣe máa ké tí ìyá rẹ̀ sì ń kírun lọ ọkàn rẹ̀ ọ̀kọ́ kò lórí ìrun nínú àánú tí Ànábì sallallahu alaihi wasallam tó ní pẹ̀lú àwọn sàhábà yóò wá sí ìrun fúfúyẹ́. Bákan náà ní abala àrùn náà tí Ànábì máa ṣe àkíyèsí àwọn tó jágbàlagbà àtàwọn tó jọ̀lẹ àtàwọn tó ní bùkátà ló jẹ́ pé tẹ́ ẹ bá ń kírun fáwọn èèyàn o ẹ máa ṣèrun yín ní fúfúyẹ́ ẹ má ṣe kí ni o ẹ má dáhùn èèyàn lágara sọ eléyìí náà àánú ló jẹ́ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà inú àánú tánàbí sallallahu alayhi wa sallam tó ń ṣe pẹ̀lú àwọn sọ̀hábà kọ́lọ̀ bá ní kẹ́ wọn kó sì bá ní kẹ́ ànábì wa Muhammad náà ó ní pé tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ kan tíṣẹ́ ìlágbára ànábì ò ní dá wọn dá ànábì gan ni ó kọ́kọ́ gba wájú tó bá ti gba wájú àwọn yòókù náà wà máa wò kọ́ṣe kódà gan iṣẹ́ èèyàn méjì mẹ́ta lànábì ó ṣe pọ̀ lápòjúwe nígbà tí a fẹ́ gbẹ́ kòtò kan ní ogun Ghazwatu Khandak mọ́ lọ sójú ogun ànábì ló kọ́kọ́ bọ́ sínú kòtò tó sì yẹ kí ni o tó bá wọn gbẹ́ kòtò yìí eléyìí tó ṣe yìí ó fi ṣàánú àwọn sọ̀hábà pé kò fẹ́ dá wọn dáṣẹ́ mélòó mélòó adarí lónìí mélòó mélòó ọ̀gá lónìí tẹ́ pé iṣẹ́ tá a bá fẹ́ ṣe yóò dàdọ́ ọmọ ṣẹ́ ẹ máa ṣe lọ wọ́n wà fákẹ́tẹ̀ mọ̀ àfiwáwa àfijù ànábì Muhammad ọlọ́run sọ pé laqad kana lakum fi rasulillah uswatun hasana káwọ ànábì kọ́ sí ń bẹ̀. Bákan náà inú àánú tí ànábì máa ṣe pẹ̀lú àwọn sọ̀hábà tí wọ́n máa ṣàfihàn rẹ̀ ni pé iyadati mardahum àtàrà àwọn ọ̀bá yá inú àwọn sọ̀hábà ànábì ló máa ṣàbẹ̀wò wọn yóò lọ sí síyárọ̀ wọn yóò lọ bẹ̀ wọ́n wò yóò ṣàdúrà fún wọn sísàbẹ̀wò wọn tó bá ṣàbẹ̀wò wọn yìí yóò tún mú wọn lára dá yóò jẹ́ kí wọ́n máa ní ìgbàmọ̀ yìí pé aṣíwájú àwọn ọkà àwọn kún ìjẹ́wọ́ tó ń gbọ́ mi tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin tọ́nà ọbọba àlékè ọlá ó fi ọ́ sípò adarí ó fi ọ́ sípò ọ̀gá àwọn èèyàn wo láwà ní abẹ́ rẹ̀ sítara àwọn ọ̀bá yá sọmọ bẹ̀ wọ́n wò Ànábì sallallahu alaihi wasallam ló máa bi àwọn sàábé wò tara àwọn ọ̀bá yá yóò ṣàdúrà fún wa àrínú àkọọ́lẹ̀ pé hatal kufar àti ajẹ́ ọmọ àwọn kèfèrí Ànábì ló máa ṣàbẹ̀wò fún wa ọlọ́ọ̀bí ọmọ yẹ̀wúdì kan wò lọ́jọ́ kan sallallahu alaihi wasallam so ń gbà tó dọ́dọ̀ rẹ̀ tánàbí ṣàdúrà fún tán Ànábì tún wáàsí fún pé kó gba Islam torí pé Ànábì rí pé ààrẹ tí ń ṣe òun ààrẹ ọlọ́jọ́ ni kò sì fẹ́ kí ó bá kèfèrí lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀bọ̀bà àlekíọ́lá nígbà tánàbí ṣe wáàsí fún ọmọ ìwá wojú bàbá rẹ̀ tó jẹ́ yẹ̀wúdì pé ṣé kóun ó tẹ̀lé Ànábì wa Muhammad bàbá rẹ̀ wá sọ yìí pé tẹ̀lé Abul Qasim so eléyìí ń ṣàfihàn yìí pé Rasulullah sallallahu alaihi wasallam ó jẹ́ láàánú pẹ̀lú àwọn sọ̀hábà ridwanullahi alaihim so Ànábì sallallahu alaihi wasallam inú tí ó tún máa ṣàfihàn pé aláàánú ni pẹ̀lú àwọn sàábé ó ní pé yaqbalu a'dharahum wa ya'fu an kathiri min akhti'atihim Ànábì sallallahu alaihi wasallam ìmá gba àwíjàre tí àwọn sọ̀hábà tí wọ́n bá ṣe fún ìmá gba àwíjàre ogunlọ́gọ̀ nú àwọn àṣìṣe tí wọ́n bá ṣe Ànábì ṣe kí ni o ìmá fojú fò ẹjẹ́ àwọ̀ àfáwà Anas kọlọmbà ni yọ́nú sí wọn olóǹgbé pẹ̀lú Ànábì wa Muhammad fún odidi ọdún 10 Ànábì ó sọ yìí pé kò sọ fún òun pé kí ló tó fi ṣe nǹkan báyìí
kò yẹn lọ́wọ́ nǹkan kan wò sí kò wá sí àṣìṣe ni ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ń ṣàmójúkú àṣìṣe ń fojú fo àwọn àṣìṣe wọn so eléyìí náà ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ aṣíwájú ní kúmá ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé agbègbè yìí tí Ànábì ti jẹ́ nabiyyu rahma rahmatuhu bi ashabi ìṣàánú àwọn àjọ rẹ̀ gbogbo ẹni tó bá wà nípò kó náà jẹ́ ẹni tó yẹ pé yóò máa ṣàánú fún àwọn tó bá jẹ́ ọ̀gá fún ibi ìkọ́ wọn lẹ́kọ̀ọ́ ká máa ṣàánú wọn bẹ́ẹ̀ ká má lè kókó mọ́ wọn àtàbájọ́ olùkọ́ iléèwé olùkọ́ ilé kéwú ni àbólùkọ́ ẹ̀kọ́ṣẹ́ látàrí ilé kókó òun ló mú ọmọ míì tí ò fi lè kọ́ṣẹ́ mọ́ ọ̀gá àǹtí lé ju tó wá fẹ́ ṣàlàyé iṣẹ́ fún un báyìí yóò kọ́ yan lẹ́nu ná bí ẹ̀ méjì yóò ní sóòrí náà ni àbí olùkọ́ ilé kéwú yóò ti fún pankẹ́rẹ́ bí mẹ́ẹ̀ẹ́dógún lórí pé yóò ṣe àṣìṣe kan ká má ṣe bẹ́ẹ̀ ká wo Ànábì wa Muhammad kọ́ sí bákan náà tàwùjí afẹ́ pé yàn sákèésí ká wo Ànábì kọ́ sí bó ṣe ń ṣàánú àwọn sàhábà tó pé yàn sákèésí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n sì gba àkíyèsí ẹ̀ tínú wọn dùn ẹ wo tí lárúbáwó kó tá a sọ sàpé níbi tínú rẹ̀ dùn ó ṣàdúrà fún Ànábì ó tó ṣàdúrà fúnra rẹ̀ àwọn tí wọ́n wá pariwo mọ́ sọ pé Ọlọ́run kọ́ mọ́kẹ́ wọn kánàbí ó tó wá fi yí pé ìkẹ́ Ọlọ́run bá gbá yìí ju gbé eléyàn lọ bákan náà muamala ìbálò wa pẹ̀lú àwọn tọ́nà ọ̀bọ̀bà àlékẹ́ ọlọ́bá kó sí alábẹ́ kájí ọjẹ́ muamalatan hasana ìbálò dáadáa gẹ́gbà Ànábì wa Muhammad sí bá wọn sọ̀hábà rẹ̀ lò ridwanullahi alaihim wa sallallahu ala nabi sallallahu alaihi wasallam bákan náà muwasati ìkún wọn lọ́wọ́ Ànábì máa kún àwọn sàábì rẹ̀ lọ́wọ́ ìmá ràn wọn lọ́wọ́ káwàtà jọ́gà náà ká máa ṣèkún lọ́wọ́ fún àwọn tí a jẹ́ ọmọ ní abẹ́ wa àwọn tá a jọ́gà fún bákan náà ìmá sojú òkúrò tí ó jẹ́ dáadáa fún ọ̀gá mi tó bá rí bí tí ó jí orí fún ọmọ lẹ́yìn rẹ̀ yóò dípa ni tó bá dípa yóò bá ní ẹ̀ńtọ́ náwọ́ pé ò nígbà bí ibi tọ́wọ́ rẹ̀ bá fẹ̀ mọ́ náà ni ká mọ̀ yí pé ìkẹ́ Ọlọ́run bá gbáyè tọ́nà ọ̀bọ̀bà àríkẹ́ Ọlọ́run bá kẹ́ látàbẹ́ rẹ̀ yóò kẹ́ ń bò mí torí pé ọ̀nà ọ̀bọ̀bà àríkẹ́ ọlá ti kádàrá bí ó ń kálukú ó sì rìnrìn àjò ẹ̀ ọkàn lù wọ́n sábà bí ni Ànábì sallallahu alaihi wasallam ó ní bẹ́nu àwọn èèyàn miftahul khair àwọn tó yẹ pé wọ́n jẹ́ kọ́kọ́rọ́ tí wọ́n mọ̀ sí orí fáwọn èèyàn migilakul shar tí wọ́n mọ̀ ti aburú bẹ́ẹ̀ náà ní sí bẹ́nu àwọn èèyàn miftahul shar migilakul khair àti wọ́n mọ̀ sílẹ̀kùn aburú bó sì máa tilẹ̀kùn orí káwọ̀ jẹ́ ẹni tí ó máa sílẹ̀kùn dáadáa tọ́nà ọ̀bọ̀ máa lò wọ́n sábà bí dáadáa fún àtọ́ bẹ́ẹ̀ lábẹ́ wa gẹ́bọ́n náà bọ́ba àlìkẹ́ láti ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká má jẹ́ tó yẹ pé yóò máa sílẹ̀kùn aburú fáwọn èèyàn yóò máa tilẹ̀kùn orí tẹ́ pé wọ́n mọ̀ páyà pé orí kò gbọ́dọ̀ gba ọ̀dọ̀ ọ̀gá wa kọjá o tí wọ́n bèèrè tí mọ̀ sí mo ti pa ni o mo ta pa ni ká má ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní laqad kana lakum fi rasulillah uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira Ọlọ́run ní àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára òjíṣẹ́ Ọlọ́run ta ní ọ̀wà àwòkọ́ṣe liman kana yarju Allah ẹni tí ń ṣàgbéyèlé àti bójú rere Ọlọ́run bá pàdé wal yawmal akhir tó sì fẹ́ rí bire dé sí àbí Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run jẹ́ àrí bire dé sí o Ọlọ́run jẹ́ bójú rere Ọlọ́run bá pàdé o ká máa kẹ́ àwọn tí wọ́n wà ní abẹ́ wa gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ń kí àwọn sọ̀hábà kí àwọn náà máa kẹ́ wọn gẹ́gẹ́ bí hadith dáka sí wa fún aṣjú Ànábì ní irhamu ma fil ardi yarhamukum ma fis sama ẹ máa gbìyànjú láti máa ṣàánú àwọn tó wà ní orílẹ̀ ọba tó wà ní sánmà náà yóò máa ṣàánú ẹ̀yin náà ọlọ́mọsá ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa Nàìjíríà lápapọ̀ ọlọ́njí karùn-ún òde wa bá orílẹ̀-èdè ẹnì kọ̀ọ̀kan wa gbogbo bí tẹ́ ti ń gbọ́ wa nílé lóko ọlọ́run má jẹ́ kí àánú rẹ̀ kọyọkó nù àlámọ̀rí wa láíláí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum